nípa àṣà nípa ìmọ̀ àti ṣe bàbá tó bí wọn. Àsàmú Ewe, Àsàmú Ewe, Àsàmú Ewe. Asamu Ewe, mo kí ẹ̀yin ará lé káàbọ̀ sí àkọ́tún ètò Asamu Ewe ní ojú òpó ìkànnì AhondiwuraStudios. Ṣàlàáfíà la bá yín. Ẹ̀yin náà mọ̀ pé a ṣe ètò yìí láti rí wípé à ń jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n fakọyọ nípa èdè, àṣà, ìṣe eléyìí tó jẹ́ ti Yorùbá, tó jẹ́ ti abínibí wa, tó jẹ́ ti àwọn baba ńlá baba wa, ká má bàa gbàgbé ìran wa àti orírun wa o. Ṣé ẹ mọ̀ pé ó ṣe pàtàkì? Pàápàá jùlọ ẹ̀yin òbí, ẹ jẹ́ ká máa sọ èdè Yorùbá sí àwọn ọmọ ńlé. Lónìí Asamu Ewe ó tún ti wà ń kalẹ̀ o tí ó tún fakọyọ gẹ́gẹ́ bí àwọn akẹgbẹ́ rẹ̀. Ẹ má wàá gbàgbé láti máa tẹ̀lé wa lójú òpó AhondiwuraStudios. Kẹ́rí wípé ẹ ń fẹ́ràn rẹ̀, ẹ ń bá wa ṣàpínkárí rẹ̀, kẹ́ ẹ sì tan bọ́tìnì eléyìí tó mọ̀ tayín lólobó ní ìgbàkúgbà tá a bá ti ń fi ètò sí ojú òpó ìkànnì yìí. Ṣé ẹ ti ṣetán láti darapọ̀ mọ́ wa? Torí wípé Asamu Ewe ó ti wà ń kalẹ̀ láti nà tán bí owó pẹ̀lú wa lónìí lórí ètò. Ẹ má wàá gbàgbé o, ẹ̀yin tẹ́ bá ní àwọn ọmọ tẹ́ mọ̀ wípé ẹ fẹ́ kí wọ́n kópa lórí ètò yìí, ẹ kàn sí wa lójú òpó ìkànnì AhondiwuraStudios. Asamu Ewe wa tòní, ṣé o ti ṣetán? Bá ń kí àwọn aráalé. Mo kí gbogbo ẹ̀yin aráalé o. Orúkọ mi ni Adeniyi Testimony Damilola. Adeniyi Testimony Damilola. Ṣùgbọ́n lórí ètò yìí èmi ò mọ̀ pé ọ ní Adeniyi Damilola. Ṣó tẹ́ ọ lọ́rùn? Bẹ́ẹ̀ ni mà. Damilola, nínú àpẹẹrẹ yìí a ní ìbéèrè 10. Ìbéèrè kan ìṣẹ́jú kan ni. Tó o bá gba ìbéèrè kan, ẹgbẹ̀rún kan ni. Tó o bá gba gbogbo ẹ̀, èyí ò ní wípé ẹgbẹ̀rún 10. Ṣó o ti ṣe tán? Bẹ́ẹ̀ ni mà. Ṣó sì tẹ́ ọ lọ́rùn? Bẹ́ẹ̀ ni mà. Ó yá, mú ìbéèrè rẹ àkọ́kọ́ ká wo bó ṣe ń lọ. Ìbéèrè kèló? Ìbéèrè 9. Ìbéèrè 9 ó tẹ̀ ti dá. Wọ́n ní irú ẹ̀yà orin wo ni Àyìnlá Ọmọwúrà ń kọ? Ṣé o mọ olórin tó ń pè ní Àyìnlá Ọmọwúrà? O ò gbórúkọ rí? Àyìnlá Ọmọwúrà. Irú orin ẹ̀yà Yorùbá wo lo mọ̀? Àgbàlá. Àgbàlá. Irọ́. Irú orin ẹ̀yà Yorùbá wo lo mọ̀ tó máa ń kọ nílẹ̀ Yorùbá? Orin ìrẹmọlẹ́kún. Àbí fi báwo? Orin ìrẹmọlẹ́kún. Orin táwọn olórin wa ń kọ, kí la máa ń pè wọ́n? Jẹ́ kí n fún ẹ lápẹẹrẹ, a ní fújì. Irú ẹ̀yà orin wo la tún ní? A ní títí àwọn Kristẹni, títí àwọn tó jẹ́ ti Yorùbá gangan, tó jẹ́ ti ìbílẹ̀, tó jẹ́ pé ẹ̀yà Yorùbá la mọ irú orin náà mọ̀. Ọjọ́ ti lọ. Ọjọ́ ti lọ. Orin àpàlà òun ni Àyìnlá Ọmọwúrà ló máa ń kọ. Àyìnlá Ọmọwúrà sì jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta. Ọmọ ìpínlẹ̀ wo ló ti wá? Èkìtì. Èkìtì kété. Níbo lẹ́kìtì? Ìkọ̀lé. Ṣé o mọ orin tán kọ lẹ́kìtì gan? Ṣé o mọ olórin kan tó gbajúgbajà ní ìpínlẹ̀ Èkìtì? Ṣé o ti gbórin bàbá Elémùrè rí? Elémùrèwélewéle. O gbọ́ rí? Ẹ kí n lọ lé ni? A máa ń lọ. Ṣé o lè sọ Èkìtì? Díẹ̀. Bí ó yá sọ yẹ ọ̀kan bẹ́ẹ̀ kí n gbọ́. Báwo lẹ ṣe máa ń kíra yín lẹ́kìtì? Mi ò wọ àwọn èsì tí wọ́n bá sọ pé kí ló ṣe wá ní kéèsì ọ́. Kéèsì ọ́? Báwo máa ṣe wá dáhùn? Kéèsì ọ́? Ó dà tèmi bá sọ fún ọkọ ṣé wàá lè dá mi lò? Èsì. Èmi ò gbé kìtì o. Ẹ̀yin tí wa tẹ́ ń wò wá, ẹ dákun ẹ bá mi fi ìdáhùn sí ibi àríwísí yín. Kéèsì ọ́ o, ẹ bá ń fi ìdáhùn síbẹ̀, màá mọ ẹni tó mọ̀. Ó dáa, mú ìbéèrè kejì. Ìbéèrè kèló? Ìbéèrè 3. Ìbéèrè 3. Wọ́n ní bójúbójú
ó jẹ́ irú eré wo nílẹ̀ Yorùbá bójú o olóró ń bọ̀ irú eré wo ni. ó jẹ́ eré òṣùpá. eré òṣùpá ó yẹ pàtẹ́wọ́ fúnra ẹ̀ mo rí i pé ó jẹ́ ìrìn múmú sẹ́ báyìí eré òṣùpá ní bójúbójú ìwọ mú dání sí agbọ̀n mi tẹ̀ ń bẹ̀ ó yá bá mi mú ìbéèrè mi. ìbéèrè kèló. ìbéèrè keje. ìbéèrè keje wọ́n ní àwọn wo ló máa ń kọ orin ìjálá ṣé o ti gbọ́ orin ìjálá rí? o ò gbọ́ rí ìjálá. ọyẹ́ àbí ọyẹ́. àwọn wo ló máa ń kọrin ìjálá? ṣé ìlú? àwọn ìlú kọ́ bíi iṣẹ́ ni àwọn ok ọdẹ. àwọn ọdẹ ló máa ń kọ orin ìjálá. ọdẹ tó lè gbẹ́ tí ò mọ ẹran ọkọ̀ lẹ́jọ́ ńlá tí ò lómi ọbẹ̀. ìwọ̀n ò sì mọ ìjálá kọ ṣùgbọ́n wù mí kémi kó mọ̀ ìjálá kọ bí àwọn bàbá Ògúndáre Fọyán mu àbí Àlàbí Ògúndépò àwọn bàbá àjálá nù ṣùgbọ́n èmi ṣàmọ́ bọ́n ṣe máa ń gbé tán bá ti sa ẹ̀sà wọn lọ wọ́n ní ọdẹ tó lè gbẹ́ tí ò mẹ́ràn bọ̀ yójọ́ ńlá tí ò lómi ọbẹ̀. ó dáa ó ti gba iyùn ó di mélòó bá ó di méjì ó kárí láì ó yá tún mú ìbéèrè mi. ìbéèrè kèló. ìbéèrè kínní. ìbéèrè kínní wọ́n ní àṣà Yorùbá ohun tí ìyàwó máa ń rù lọ sílé ọkọ là ń pè ní kíni? kí la máa ń pe nǹkan tí ìyàwó máa ń rù lọ sílé ọkọ? kò yẹ kí n tiẹ̀ tún bí mo ti ṣe sọ ìbéèrè nǹkan ó yẹ kó ti mọ̀ dáhùn. kí ni ìyàwó máa ń rù lọ sílé ọkọ kí ni wọ́n máa ń pè é? kò ń ṣayé èsì tá a máa ń fi pólíbàgì kó ẹrù lọ ilé ọkọ o àbí táwọn mú bàtà wa lọ tá à ní mú kúrò táwọn mú lọ lẹ́yọ kọ̀ọ̀kan láyé jọ̀hún tíyàwó àṣà Yorùbá dáa àṣà Yorùbá dùn. orí yóò mórí délé ọkọ ó di dandan láṣẹ Elédùmarè ṣùgbọ́n nìkan kan tó máa ń rù lọlé ọkọ. ìyàwó àṣìngíyọ ẹlẹ́sẹ̀ òsùn wà bímọ yé ọkọ mi aya o. ẹrù ìyàwó. tó bá ríbi tí wọ́n ti ń ṣe ìgbéyàwó láyé john wọ́n ò ru ẹrù tẹ̀lé ìyàwó ni torí pé wọ́n mọ̀ pé yóò nílò àwọn nǹkan nílé ọkọ rẹ̀. láyé john àwọn òbí wa kódà ẹlòmíì bóyá gbà tó bá ti bímọ obìnrin báyìí ni ó ti mọ̀ ra àwọn nǹkan ẹrù pamọ́ díẹ̀ ṣùgbọ́n àríró ẹ̀ mọ́ lóde òní ẹrù ìyàwó òun là ń pè. ó yá mú ìbéèrè mi. ìbéèrè kẹwàá. ìbéèrè kẹwàá à ń fẹ́ràn jẹ̀kọ́ lélẹ̀ kí ni ọjọ́ Tuesday ní Yorùbá? ìṣẹ́gun pátẹ́wọ́ fúnra tó bá ti gbà ń fẹ́ kó máa rẹ́rìn kó túra ká kí ni ẹ ojú gidi àbí bẹ́ẹ̀ kọ́ ni. ó di mélòó báyìí? ó di mẹ́rin. ó di mẹ́rin tí í ṣe ẹgbẹ̀rún mẹ́rin náírà. ó yá tó bá mi mú ìbéèrè mi. ó dà yín pọ́jọ̀gbọ́n la gbé wá sórí ètò lónìí ọ̀jọ̀gbọ́n Yorùbá. ó yá. ìbéèrè kẹfà. ìbéèrè kẹfà kí ni ìtumọ̀ èèwọ̀? wọ́n bá ní èèwọ̀ ní nǹkan nílẹ̀ Yorùbá kí ló túmọ̀ sí? èèwọ̀ ni o. ó mọ bó ṣe fẹ́ sọ. èèwọ̀ túmọ̀ sí pé má ṣe kéèyàn má ṣe nǹkan. má ṣe nǹkan téèyàn ò gbọ́dọ̀ ṣe. má ṣe o èèwọ̀ ni o ò gbọ́dọ̀ ṣe òun náà à ń pè èèwọ̀ nílẹ̀ Yorùbá nǹkan tí a gbọ́dọ̀ ṣe tó yẹ pé tá a bá ṣe ó ṣeé ṣe kó lẹ́yìn lọ́pọ̀ ìgbà ó máa ń lẹ́yìn ni pé èèwọ̀ ni o àìṣe bẹ́ẹ̀ a sì máa ń ṣe láti máa fi ṣe ìkìlọ̀ àti láti máa fi ṣe àyẹ̀wò ara wa fún ìgbésẹ̀ eléyìí tá a bá fẹ́ gbé. ó yá tó bá mi mú ìbéèrè mi ó di mélòó ń bẹ̀ ọ́? ó di márùn-ún.
ẹ̀yin aráalé láàrin èmi àti Damilola ni lónìí àbí ó yá bá mi ka nọ́mbà kèló ló mú. ìbéèrè kẹjọ. ìbéèrè kẹjọ ó yá dárúkọ àwọn olórin Yorùbá tó mọ̀. àwọn olórin Yorùbá kò ń ṣàwọn olórin ẹ̀mí o àwọn olórin Yorùbá nílẹ̀ Yorùbá a ti dárúkọ kan lórí ètò lónìí o nígbà tèmi àti ẹ ti bẹ̀rẹ̀. ò kí ń gbórin Yorùbá rárá ni àwọn òbí ẹ̀ ò kí ń gbórin Yorùbá ó yá gbìyànjú ló dáadáa. orin Yorùbá ó lè jẹ́ ẹni tó ń kọ jùjú ó lè jẹ́ ẹni tó ń kọ fújì ó lè jẹ́ ti ìbílẹ̀ tó ń kọ àpàlà. ó yá sọ. Saidi. Saidi kí ni. orin fújì ló ń kọ. orin fújì ló ń kọ Saidi. Saidi Òṣùpá. mo mọ̀ pé ó ń gbé ọ́nú ṣàfẹ́ sọ pé Olúfimọ́ Saidi Òṣùpá. Saidi Òṣùpá orin fújì ló ń kọ. Wàsíù Àyìndé orin fújì ló ń kọ. bàbá wa King Sunny Adé orin jùjú làwọn ń kọ. Ebenezer Obey jùjú làwọn ń kọ. olóògbé Àyìnlá Ọmọwúrà torí ẹ̀ mo ṣe ní a ti dárúkọ kan lórí ètò lónìí àpàlà ló ń kọ àti bẹ́ẹ̀ lọ. ó yá béèrè. kí ni ìtumọ̀ àpàlà? òun ni gángan ìlù tí wọ́n ń lù sí orin wọn òun ni àpàlà gángan ṣó ti yé ọ. ó kárí láì ṣùgbọ́n èmi mo lè yùn máa gbọ́ orin Yorùbá o máa jẹ́ káwọn ọ̀pọ̀lọpọ̀ náà rò wípé àwọn orin ìbílẹ̀ orin ilẹ̀ tá à ń gbọ́ wípé bóyá ó ní nǹkan tàbí nǹkan kan nu ọ̀pọ̀lọpọ̀ àwọn orin òyìnbó tàkasúfè táwọn ọmọ yìí ń gbọ́ gan kò fi bẹ́ẹ̀ ní ìtumọ̀ kò sì ní nǹkan kan tó ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn. fún ìdí èyí àwọn eléyìí tá a bá rí wípé kò ní àwọn ọ̀rọ̀ ìsọkúsọ nú àwọn ọ̀rọ̀ bí òwe ẹ wórú Saidi Òṣùpá kò sí bẹ́ẹ̀ ṣe gbórin Saidi Òṣùpá bẹ́ẹ̀ ní àròjinlẹ̀ o bẹ́ẹ̀ náà sì ni gbogbo àwọn olórin wa nílẹ̀ Yorùbá ẹ dákun ẹ jẹ́ kí a rí pé àwọn ọmọ wa wọ́n mọ̀ nípa ìṣe àṣà gbogbo ohun tó ní ṣe pẹ̀lú àṣà Yorùbá yóò sì ju àṣẹ láṣẹ Elédùmarè. ó yá bá mi mú ìbéèrè mi. ìbéèrè karùn-ún ó yá sọ lára àwọn èèwọ̀ tó o mọ̀ nílẹ̀ Yorùbá. tí ènìyàn bá gún iyán tán a gbọ́dọ̀ dojú ẹ̀ délẹ̀. títorí kíni kíni ó má bàa ṣe torí ìdọ̀tí àbí ó yá tó bá mi sọ ní. ènìyàn gbọ́dọ̀ jókòó sí inú odó torí ìwà ọ̀bùn ni. a ò gbọ́dọ̀ jókòó sí ẹnu a ò gbọ́dọ̀ jẹun ní ẹnu ọ̀nà. lẹ́nu ọ̀nà ọ̀kàrẹ̀ torí pé kí ni. torí pé ṣé mo lè ṣe ní àlàyé tèmi. ó yá dáadáa. bóyá nǹkan kan ṣẹlẹ̀ ní ìlú tí ènìyàn wá ń sáré bọ̀ tí ó ṣàdédé lọ kọlù. ó ṣeéṣe kó ń jẹ́ pa ẹni náà lórí tàbí kó ń jẹ oúnjẹ tí ẹ dànù kẹnu kó mọ́ lè jẹ oúnjẹ òun mọ́ ó kárí láì ó gbìyànjú pàtẹ́wọ́ fúnra ẹ̀ láre eléyìí àwọn baba ńlá bàbá wa wọ́n máa ń lò láti fi máa kóra wa níjànú náà ni lọ́pọ̀lọpọ̀ àwọn tá à ń pè ní èèwọ̀ yìí ìwà ìmọ́tótó wà ń bẹ̀ ìwà ìkóra ẹni níjànú ìbọ̀wọ̀ fúnra ẹni àti gbogbo ẹ̀ oríṣiríṣi òun náà ló wà nínú ẹ̀ tá a ṣe ń pè ní èèwọ̀ láyé ìjọ́un a sì ń lò títí di òde òní o torí wípé ó ṣe pàtàkì nínú àṣà wa ó yá bá mi tún mú ìbéèrè míì. ìbéèrè kẹrin àsìkò wo ni a máa ń ṣe eré òṣùpá nílẹ̀ Yorùbá.
a máa ń ṣe eré òṣùpá ní ọwọ́ alẹ́. ọwọ́ alẹ́ tí kìíní. tí gbogbo ọmọ bá ti jẹun tán, bóyá wọ́n fẹ́ sọ, bóyá àgbàlagbà kan wà nílùú tó máa ń sọ ìtàn fún wa, àbí bóyá wọ́n fẹ́ ṣe oríṣiríṣi eré bíi bojúbojú. Ta ló wà nínú ọgbà náà? ọmọ kékeré kan ni. ṣe wá wò ó, máa wò ó, ìwọ ló pa, ìwọ ló rẹ̀, ìwọ ló gbẹ̀ lẹ́yìn. ó kárẹ̀ la ṣé o ti ṣe eré òṣùpá rí ni? ṣùgbọ́n yóò jẹ́ àsìkò tí òṣùpá bá wà níta, ṣùgbọ́n pé ìgbà míì wà kò ní sí òṣùpá, torí tó òṣùpá bá ti wà gbogbo ilẹ̀ amọ́lẹ̀ kedere, àwọn máa ti lọ sóko, wọ́n á ti dé, wọ́n á ti jẹun, wọ́n á wá jókòó, ìyá àgbà á pàlọ́ fún wọn. àwọn ọmọ náà ní tiwọn tí wọ́n ń ṣe eléyìí tá a pè ní bojúbojú tàbí kí ló ti pè ní ta ló wà nínú ọgbà náà. ó kárí lápá tẹ́wọ́ fúnra ẹ̀. ọmọ Yorùbá àtàtà òun ni Damilola lórí ètò, inú mi dùn gidi gan. ó yá bá mi mú ìbéèrè tó gbẹ̀yìn nínú apẹ̀rẹ̀ yìí. ìbéèrè kejì. ìbéèrè kejì, dárúkọ òrìṣà mẹ́ta nílẹ̀ Yorùbá. Ọ̀ṣun, Ṣàngó, Ọ̀rúnmìlà. èmi gan jẹ́ kọ́kọ́ pàtẹ́wọ́ fún mi. kí ló dé? ó dira wá ni o, ó yá sọ fún mi. chomi ni mi wá ni bí àṣẹ olóyìnbó. ìgbà tó gbọ́ kó ń bọ̀ wá sórí ètò, kí ló wà lọ́kàn ẹ̀ gangan? mo sì wò pé ẹnì ṣo níbẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. ó kárí láì, ó fakọyọ. inú mi dùn wípé ọmọ Yorùbá àtàtà ni ọ́. ọkàn mi sì balẹ̀ wípé pẹ̀lú bó ṣe ń lọ yìí, àṣà àti ṣe Yorùbá kò ní parun lọ́wọ́ rẹ̀, kò sì ní parun láṣẹ Elédùmarè. ó wá kó abala ìkejì. Asamu Ewe. ṣé o rí bẹ́ẹ̀ yìí? ṣé o ti rí bẹ́ẹ̀ rí? kíní yìí iná ń pè ń bẹ́ẹ̀ ṣé o ti rí rí? bẹ̀bí àwọn ìyá mi wọ́n máa ń kó aṣọ sí láyé ìjọ́un àti ẹ̀ṣọ́ àtàwọn nǹkan mi. ó dàbí pọtimọ́tò, òun náà ń pè ní pọtimọ́tò, àwọn bọ́ọ̀sì tá a rà lójú òní, pé a fẹ́ ẹlẹ́mi travelling bag nǹkan ìtawà máa ń lò láyé ìjọ́un lélẹ́yìí. àwa ní àwọn ẹ̀bùn kan nù ẹ̀ tó jẹ́ àwọn ẹ̀bùn ohun ìbílẹ̀. wà wá mú lára àwọn ìwé tó wà nínú àpẹẹrẹ yìí, tó bá mú ẹyọ kan bẹ̀. ó yá, kí ló wà nù ẹ̀? orógùn. wà wá wo inú bẹ̀m̀bẹ̀ yìí, wà bá mú orógùn jáde ńbẹ̀, wà á sì sọ ohun tí wọ́n fi orógùn ṣe. ó yá, orógùn rèé o ẹ̀yin ará ilé. kí là ń fi orógùn ṣe? à ń fi orógùn ro tẹ ẹ̀bà tàbí ro ọkà. sọ ní ọkà. ṣé àmàlà náà ni ọkà? àmàlà náà ni. àjẹmọ́jà àmàlà lẹ́kìtì ni. kí ló mọ́ jẹ́ lẹ́kìtì? iyán ni. ṣùgbọ́n orógùn a fi ń ro àmàlà tàbí ẹ̀bà. ó kárí láì. àwa tún ní ìwé ẹ̀rí fún ọ lórí ètò, lórí pé inú wa dùn wípé o jẹ́ Asamu Ewe, o sì tún kópa lórí ètò Asamu Ewe. eléyìí náà ni láti fi mọ rírì pò kópa, àti kíwọ náà lè máa rí ní gbogbo ìgbà, kó tún lè máa fún ọ ní ìdánilójú pé ọmọ Yorùbá ni mí o, kó lè máa rántí pé ọmọ Yorùbá ni mí o. ó tún ti lè fi yangàn sáwọn ọ̀rẹ́ ẹ̀ gan. ó rí dájú wípé yàrá àgbàlejò ló fi sí o, torí táwọn ọ̀rẹ́ ẹ̀ bá ti sọ wá ló ní ìwé ẹ̀rí, kó ní ìwé ẹ̀rí ìkópa nínú Asamu Ewe ni. wọ́n á béèrè nípa ètò Asamu Ewe, wàá ṣàlàyé ẹ̀ fún wọn. bákan náà la tún ní ẹ̀bùn, torí mo mọ̀ pé akẹ́kọ̀ọ́ ni tí ó tún jẹ́ kó máa tẹ̀síwájú sí nípa ètò ẹ̀kọ́ rẹ̀. ó yá, kí ló fẹ́ sọ fún àwọn olóòtú ètò àti àwọn aráalé nípa ètò yìí? kó sì bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún ẹ lẹ́bùn. mo kí ẹ̀yin ètò olùdarí Asamu Ewe wípé bí ẹ ṣe ń mú àwọn ọmọ wa, tẹ̀sí ń kọ́ wọn, tẹ̀ ń jẹ́ kí wọ́n mọ̀ sí nípa Yorùbá. Ọlọ́run á túbọ̀ gbé yín ga sí. lágbára Ọlọ́run àwọn ọmọ yín náà wọ́n máa pàdé aláàánú. mo sì kí ẹ̀yin òǹwòran, mo kí yín pé ẹ ṣe pé lágbára Ọlọ́run èdè Yorùbá kò ní tán ní ilẹ̀ ní agbára Ọlọ́run. mo dẹ̀ kí ẹ̀yin
tí ẹ fún mi ní ẹ̀bùn pé ẹ̀yin náà ọwọ́ yín á máa ròkè ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò ní agbára ọdẹ. ó yá gba àwọn ìwé níyànjú àtàwọn òbí. mo lè gba ẹ̀yin òbí níyànjú ó tiẹ̀ tó àwọn òbí kan wọn ò fẹ́ràn kí ọmọ wọn máa sọ Yorùbá wọn ò fẹ́ràn kí àwọn ọmọ wọn máa sọ Yorùbá. Yes, let them speak English because when they get to other countries wọ́n máa fẹ́ máa gbé àwọn ọmọ wọn lárugẹ ṣùgbọ́n èdè Yorùbá ó dáa gidi gan ó dáa torí irú eléyìí báyìí ká sọ pé ọmọ tí ò gbọ́ Yorùbá dáadáa kò lè ṣe irú ìkópa yìí. So mo gba àwọn òbí níyànjú pé kí wọ́n kọ́ àwọn ọmọ wọn ní Yorùbá dáadáa. Mo dẹ̀ gba àwọn ìwé náà nímọ̀ràn torí mi ò mọ̀ kí ni ó ti wà ó pọ̀ dáadáa ó wọ́pọ̀ pé káwọn ọmọ máa sọ pé àmì mọ Yorùbá ká mi mo kórìíra Yorùbá mi ò mọ Yorùbá ká ṣùgbọ́n tó bá dijọ́ níjọ́ tó fẹ́ wọ ìró àti bùbá wọ́n máa ń fakọyọ ṣùgbọ́n tó bá ti di ìgbà tí wọ́n bá ní ẹ wá ka Yorùbá àbí nǹkan kan wọ́n máa ṣe mi mọ Yorùbá ká o mi mọ dí. wọ́n fẹ́ràn aṣọ ìmúra Yorùbá. wọ́n fẹ́ràn ìmúra wọn wọ́n fẹ́ràn oúnjẹ wọn ṣùgbọ́n wọn ò fẹ́ràn láti máa sọ èdè wọn èyí tí kò bójúmu rárá. So mo gba àwọn èwe ní ìmọ̀ràn pé kí Yorùbá kẹjẹ́ kí Yorùbá máa mọ yín lára àti Yorùbá àti Gẹ̀ẹ́sì kò séyìí tí ò dáa ṣùgbọ́n ilẹ̀ tí a bí wa sí gangan ni ẹ jẹ́ ká ṣe dáadáa nínú èdè Yorùbá ẹ ṣé gan ni. ó ṣe ó káre láì inú mi dùn ó ní wípé èdè Yorùbá wa ẹ jẹ́ ká gbé lárugẹ ká mú lọ́kùnkúndùn torí wípé ó ṣe pàtàkì. Èdè yìí òun náà ni ìdámọ̀ wa òun ni ìdánimọ̀ àwọn ọmọ wa ẹ jẹ́ ká gbé lárugẹ. Asamu Ewe ó tún rókè báyìí ṣùgbọ́n ẹ má gbàgbé o láti tẹ̀lé wa lójú òpó AhondiwuraStudios ẹ sì rí dájú wípé ẹ ń tẹ bọ́tìnì rẹ̀ sílẹ̀ láti máa jẹ́ kẹ́ ẹ mọ̀ nígbàkúgbà tá a bá ti ń fi ètò náà sí ojú òpó. Ẹ̀yin tí Elédùmarè bá wá ṣẹ́gi ọ̀la fún láwùjọ ẹ dòwò pọ̀ pẹ̀lú wa ẹ jẹ́ kí ètò yìí kó lè máa tẹ̀síwájú. Fún ìrànlọ́wọ́ fún ṣíṣe onígbọ̀wọ́ ẹ kàn sí wa ní ojú òpó ìkànnì AhondiwuraStudios. Ẹ ṣeun o Ahondiwura òun náà lórúkọ ti tèmi ó tún dìgbà kan náà ire o.